ẹ̀yin bá mi sọ Jídé pẹ̀lú tọ̀ṣọ̀ wípé ọwọ́ èmi àríkú yẹrí fún iṣọ́ ni ẹ̀mí gbogbo wọn wà o. ṣe rí jewelry box ní tẹ̀ ń wá òun gbogbo ló gbé. ṣé torí ẹ̀ ló ṣe wá ń ké o. kò sí ọjọ́ mọ́ àwa níbi táwa ń rè. ẹ̀yin máa ṣe oúnjẹ fẹ́mi ẹ̀yin tí ò jẹ ẹni tó gbọ́ òun ètò ibi pé ó jẹ oúnjẹ rí bẹ́ẹ̀ ṣe rí ẹ fẹ́ máa ṣe oúnjẹ fún mi. ẹ má bẹ̀rù máa ṣe bẹ ṣé wù mí báyìí Alhaji Dangote mo ti wà wọn fún 2 to 3 years tó dé sí problem rárá mà. ẹ wà Dangote for 3 years. Yes ma. ayé yóò dé bẹ́tà. ọ̀rẹ́ láìdí tó wá wọ́n ní kí n ṣàfẹ́ níyàn láńjọ́ ìgàn tó yẹ pé mo lọ fọ́ ara mi ra lọ́jà máa dà sínú glass cup báyìí dé má jẹ́ tẹ̀ ó dùn mí ni. káyìn máa jì. Yugot ó dà sínú glass cup ó dùn mí omi di Yugot yíyí ò sọ fún mi ọ̀rẹ́ àti soríire àti soríire. má dà lóhùn jàre má dà yẹyẹ lóhùn. sọ báwo bọ̀bọ̀ yìí ó sọ fún mi pé pẹpẹsẹ o òun sùn òun lálàá òun á rí i pé òun àti òun á lálàá pé òun àtọmọ ọ̀gá àwọn fẹ́ra wọn ṣe wedding ìwọ orúkọ yẹn wá sọ ṣé wo iye ọ̀pá ọ̀run ṣé kò ń ṣe nǹkan tó pààyàn lẹ́rìn. wo ọ̀rẹ́ mi ò ní tán ẹ̀ ṣó ti yẹ àwọn ọkùnrin gidi kú gbòòrò tán lè fẹ́ tẹ́ pé tó bá rí ẹ báyìí wọ́n máa tọ́jú ẹ̀ nítorí mo kó rẹwà wo rẹ̀ á máa dùn ẹ̀ gba amújẹ́ kan mọ̀ pé wọ́gàn yìí sọmọ kékeré bí gẹ̀ ní ẹ gbogbo èèyàn ló mọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó jẹ́ kí n sọ̀rọ̀ kan fún àwọn tó lè fẹ́ wà tó máa tọ́jú ẹ̀ gidi bó mo yáyì máa fẹ́ tó bá dé lè fẹ́ yáyì tó ní yáyì kúrú ṣé bó máa bè ṣé orí mi àtẹ́lẹ̀gà mi kò máa ní jẹ́ kó fẹ́ àbè tó bá mọ àbè yìí ó mọ first born lòun yà ó mọ bó ṣe rí ẹni first born lòun yà ẹlẹ́dàá mi ò jẹ́ kó fẹ́ àbè. ṣe rí kiri tó ń wò mí oúnjẹ kéékèèké ni ó máa fún wa tẹ́ ẹ bá ti sí ilé ó lé time tẹ́ bá wà lé nìkan ló máa fún wa lóúnjẹ tó yẹ ká jẹ ẹ bá mi kìlọ̀ fún o. ṣé ní mo ṣe sọ̀rọ̀ tán yìí ó yẹ kí n fẹ́lẹ̀ tó bá gbàdé lórí mi ọ̀pá àti sọ̀rọ̀ tán ń sọ tó ti ń sọ nǹkan mi ṣó fẹ́ jẹ́ kọjá kun ẹ lọ ni àbí kí ló gbé fún ẹ tí ò tẹ́ lọ́rùn tó dẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní tojọ́ ẹjọ́ náà ni mo dẹ̀ ní mi ìfẹ́ tí mò ń sá fún. Connect that I to 10 million. You team go see when you know this, you team go. You got my feet the professional buy. It's medical tea cook lola. So no face of a little bit. Go, you go to fine, the minimum fine. She will not see the lady. It will be fine. So the minimum fine. We won't go this shit. We should tell her where you get a 150 naira, sorry. Should go in one for alone, my just to feed that way to keep a data. So, Musha, you like to fish up. A little girl with you push it through and no baby. So, imagine that you work up, nothing catch you, that you may get. Not like position where catch you work up by. You like that for you. But what is magic you good? I'm going to come. So, would ya? Me at any one, me at you can one another way. You get it. You should get me. She only badger of move find you, mess up with it.
ó má sọ pé ẹni tí ó gbé lọ́dọ̀ mi tó tẹ́mi àti ẹbẹ́ ti jẹ́ òwò báyìí ó ní ọ̀tọ̀ tó wà báyìí tẹ́mi àti ẹgbẹ́ ẹ̀ wá òun náà ló dẹ́ wá ní o ló dẹ́ tó tó méje tó ń ṣe. lórí ẹ̀ wá your head is inside it ó jẹ́ ká wọ̀ lórí rẹ̀. kọjá nǹkan tí mo lè fẹ́ ló sọ mọ́ ṣáà má bìbí sí mi ṣó ti gbọ́ ọ̀rọ̀ àìsè òkè kó kéèké ọ̀rẹ́ báyìí. ẹ kúlẹ̀ o. mo lọ bá a kọ́ lọ́wọ́ ọ̀pọ̀ tó bá rí wàhálà tí mo ṣe kéṣe-kéré ni o. ọ̀pọ̀ ní gbogbo ẹsẹ̀ rú mi. tó ti jẹun. Bàbá mi orí èmi ò dàkẹ́ o, a máa rówó lágbára tó lọ. Àwọn tó ní kí n padà wà nírọ̀lẹ́, wọ́n máa padà nírọ̀lẹ́. Lágbára tó ní lọ, ọlọ́jẹ̀ ká lò sí kà, màá ní owó tí wọ́n jẹ̀ ní ìgbà. Ṣé ẹ rí gbogbo wàhálà tẹ̀ ń ṣe yìí? Ẹ kàn stress ara yín yìí. Aṣá ti di nǹkan náà sí gbogbo wàhálà tẹ̀ ń ṣe yẹn yìí. Kò jẹ́ kí n ṣe wàhálà. Torí iṣẹ́ tẹ́lẹ̀ ju àbárán ni ọmọ ń jẹ́. Iṣẹ́ tẹ́lẹ̀ ju àánú mi ni pé kí n ṣàánú. Fẹ́ni tó bá ní ìdí àánú. Torí ẹni tó bá ń ṣàánú tó ṣàánú ọmọlàkejì. Elédùn àná máa fẹ́ ní ẹ̀ná láàánú tó nídìí. Ìkọ́ tó bá alájà ló ń já ló nídìí àánú nínú ìlú. Àwọn kan tí mo wà rí bẹ́ẹ̀ ni pé mo fẹ́ bọ́ sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tó ṣe kókó. Ó fẹ́ n kò lè ná. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣé wèrè yìí ti jáde kó ti kúrò ní ọmọ Ìgbò? Àánú, ó ti jáde. Ọmọ Ìgbò? Èmi gan-an bá wó rẹ̀. Ìdìbò mọ̀ bọ̀ òkè mọ̀ fún bó bí ṣeré wọ́n náìsì dé bẹ́ẹ̀ yẹn o kó mọ̀ bẹ́ẹ̀ jẹ́ kó realize níta ni. Ṣé wá rí o? Àwọn Ìgbò, àwọn náà mo bìnrin tọ́jú different. Jẹ́ kí n sọ fáàtì fún ẹ nílẹ̀ káàró òjìire ní wọ́n bá ní ẹ̀yàwó ló ń tọ́jú obìnrin ju Yorùbá ni o lóbìnrin Yorùbá mọ obìnrin tọ́jú ó ṣe pọ́n tó ń rọmọ tó jọ́mọ̀ lọ àbí wọ́n á fresh yẹ tó jẹ́ pé wà máa dán ní gbìnrin. Tí o ṣe bá ṣeré rárá o tí o yẹ kí kí o jìnnà sí o èmi ni mo gbà sílé o mo he nínú gọta ní ìjọ tí màá pàdé rẹ mo kàn pàdé rẹ ní gáràjì ni èmi kò mọ mo gbà sílé èmi mo bá léyìí mo pàdé rẹ ní gáràjì ni àwọn kíní bíńpò kan báyìí ní ìta ni wọ́n ń sùn ní gáràjì wọ́n á rí pé mi nìkan ni mi sùn lémi rẹ tí màá rí pé kí n gbé wọlé pé kó lè má bá mi fọ abọ́ o kó lè má bá mi fọ aṣọ mi o kó lè má bá mi túnú léṣe ni mo gbà fún tó pé kí ni mo gbà wọlé wọn wá ojú ní lójú ṣàánú o kébí wà tọ́lọ́ ṣe mi ní bàbá láàánú pé kí wọ́n ṣàánú o pé ká tó máa gbé kílẹ̀ fún gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ará mi kò gbọ́ Yorùbá tẹ́lẹ̀ èmi kò mú kọ́ Yorùbá ó rí pé Yorùbá tí wọ́n sọ Yorùbá dáradára ni. Kò sí wàhálà kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn pàdé. wọ́n tí mo fẹ́ sọ ni pé ó wà láti inú ọkàn mi wá ó lè wù mí gan ó ṣe wù mí ọkàn òun lẹ́dàá mi lóde òwe dúdúmọ̀ rẹ̀ ó jẹ́ pé ń gbọ́dọ̀ ẹ̀ ká máa gbọ́n kúrò ara wa ká máa tọ̀ síra wa la ká máa fẹ́ gbẹ̀ núra wa ó wù mí bẹ́ẹ̀ o. nǹkan tẹ́ ẹ̀ tí a láti sọ ni pé ká máa fẹ́ra wa. ọmọ yìí ò já náà o ọmọ ológo ni ẹ o tó ti di báyìí sórí pé n ti sọ yín pààrọ̀ ọjà náà ọ̀nà gbọ̀ngàn ló mú wa o. kí n máa kó máa gbọ́ mi yé ó tún ṣe tẹ̀mí àdá fún ẹ o. kí n ṣe báyìí ó tún máa dá o èyí tí máa sọ sọmọ pé tí rẹ́fìrì bá fún yàn ní rẹ̀ káàdì ayé tó ń bàjẹ́ mọ́ wọ́n ti jẹun èmi èti jẹun àmọ́ owó rí ìgbà púpọ̀ ti jẹun yẹn fèmí lẹ̀ báyìí nínú àwẹ̀ mẹ́mí náà ẹ máa fi lára yín. àwẹ̀ ní àwẹ̀ pọ̀.
Àkànní ó ṣàyẹ̀wò. Jábọ́ lọ́rọ̀ Àkànní o. Kò sépa bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ mú. Ẹ máa ń tí mo gbé dání ọ̀kan gbòógì lára ògùn wa bá mi. Mo wá tiẹ̀ nílò kó yé máa forí mi. Ààfin ni mímí ò ń ṣe ní agbá lójú o. Òyìnbó ni mímí ò ń ṣe ní afúnlóṣùṣù ọwọ̀. Nítorí bí gúnugún bá balẹ̀ àjòjú, bákàrà ògùn bá balẹ̀ àjòjú èèyàn. Babaláwo kan bíi tiẹ̀ ò ní gbójúgbójú. Ó fi gúnugún bọ́ fá. Sọ̀rọ̀ ẹ láṣẹ tó bá sọ̀rọ̀ dá. I'm a police officer. Federal. Ìjọba. Mo rò pé wẹ́rẹ̀ yìí sọ. Tálẹ̀ lọ bí ìtọ́lẹ̀ wà ní ìtọ́lọ̀ nínú nǹkan mi nínú ilé. Ṣé ilé wọn nìyẹn? Mo lé wọn. Mo ṣe igbó tí mo bẹ́ yìí bí àwọn olùkúta àwọn olùkọ́ yẹn. Wọ́n lé ní 1,000. Ọ̀rọ̀ kàtìkàtì ló ń sọ lẹ́nu yìí. Àwọn ògbó ògbóró ẹ̀ ọ́fíìsì bọ̀ ń sọ gbọ́rọ̀ báyìí lẹ́nu. ṣùgbọ́n bàbá sọ pé agbára tó wà lọ́wọ́ Àkànní agbára tó ní agbára gan ni. Ó ti wà lọ́dọ̀ mi. Torí Ọlọ́run mo ṣáyé travel. Má bínú. Sorry, as soon as ma ti wà around, ma jẹ́ kó mọ̀. Alright then, ó take care. Ó dàbọ̀. Bí ó dẹ̀ fẹ́ jí sí mi báyìí. Má ti délé ma jẹ́ kó mọ̀ ṣe. Kí ló ṣẹlẹ̀ o tẹ̀lé kìkì jáde wọn? Mi àti omi lẹ́gbẹ̀ẹ́. Èmi tán ilé ẹ̀ jáde náà kí tó bá ti wà náà dùn mí ní gbẹ̀dọ̀ ara mi. So mo tún lọ báyìí kí wọ́n ní very good nice day kí n ní ìtọ́jú ẹ̀. Jọ, o tọ́ lẹ́gbàá jáde nítorí kò lè bàbá bá mi. Will you get it? Orí ìwà ń bẹ gan. Kò sí Ṣé o wàhálà. fẹ́ àwọn Yorùbá máa sọ kíní kan? Pé Wọ́n mú ní àmọ́ ẹlẹ́yọrọ. Elélélọ́. Wọ́n mú ní àlélọ́. Wọ́n máa padà wá gbé alábẹ́kù. Kò sí wàhálà. You get it? Má wọrí, ṣorí táìmù tó wà yìí, máa ṣeré fún ẹ. Yàtọ̀ sí èyí tí mo ti máa ṣe fún ẹ, máa gbé ẹ lọ lẹ́kùn tó jẹ́ pé o expect. Bẹ́ẹ̀ ni, má wọrí, ara tèmi kò ti wà lórí Next level ló máa gbé mi lọ. Bẹ́ẹ̀ ni, jùjá Ṣé jùjá kí wò ló báyà? Má wọrí, má ṣe gbogbo ìfẹ́ ṣe. Hello. Àfàṣẹ rúmi ẹ ti ready. Ẹ ti clear up. A dáa fún ẹ pàdé mi wà ṣe rere tó pọ̀. Èmi náà ń bọ̀, mò ń bọ̀ ní ti mò ń bọ̀. O ṣe. Wo kẹ́. Yes, sir. Oya, jẹ́ ká lọ wọn ní rúmi tá a fẹ́ lò yẹn ti ready. Táàbí tí wà lọ́nà o. But nísùúrù, ó ṣàfẹ́ jẹ́ níbi ìsinmi. Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́. Ìfẹ́ tí mo ní ṣe pọ̀ òun yẹn ní òfẹ́ jẹ́ kọ́mọ ilé burúkú ọmọ yìí bò yẹn kó dáre mi pẹ̀lú ẹrú. Àwọn mọ̀ pé ìfẹ́ tí mo ń play yìí mo ń play ní secret mo fẹ́ jẹ́ kó ó fúnra rárá because eléré burúkú lọ́mọ yẹn. Mi ò fẹ́ jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ o. Mi ò fẹ́ jẹ́ kó mọ̀ ìfẹ́ tí mi pẹ̀lú ẹ̀jọ̀ ń play. So understand? So because tó bá mọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin mi ó lè dárin wa rú o. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ kó mọ̀ kọ́kọ́. Èmi kò jáde tí mo jáde mi ò sọ pé mo ń lọ bí nǹkan mo kàn sọ fún pé mo fẹ́ dọ́dọ̀ àwọn customer mi kan mo fẹ́ gbowó lọ́wọ́ wọn. So understand? Kò sí problem gbà yẹn. Kò bí mi gbọ́ jáde. Ìjà máa lọ já tètè máa bọ̀ wọ́n ní rúùmù yẹn ti rédì ìyá lọ. Gbé bàgé ọmọ gbàgbé o. Ẹ kàn lórí ìwé tí ó lọ kí. Good play, kò máa rí jọ ìlú lókè tó máa rí. Ní sùúrù kó gbẹ́nu burúkú sọ́nù bó ṣe ń tà tọ́. Ṣé ìjà ìlú ló tó fún ẹ? Ọya ọ̀tá lójú kan. Ọya. Ìwọ ló Ta ọ tó máa gbọ́ òdìdí bí ẹni tí nà gbé. Kókó dáadáa sọ wọn dáadáa. Ṣẹ́gun ló gbé wáyé o. No, Tírí àǹgù rè o. Ayé o ti look sinna. Kí ló ní kí n mú wa? Mi ò mo ṣàmì anything tó bẹ́ẹ̀ wá tó ní. Àfùmáwọ̀ rí o, ìràwọ̀ rè o, ògo rè o, ògo ńlá rè o. Mo ti mú cross. Ọ̀yàwó náà ta tiẹ̀. Sórí pé mi mò sẹ́ẹ̀kì. Sórí báyìí, sórí pé mo nà yín. Sórí pé mo win ni. Mo ti sọ fún yín. Ẹ continue. You play it.
Hello? Doctor? Ẹ káàsán. Okay, result ẹ ti jáde àbí? Positive náà ni. Mo ti ṣe test níbi kan tẹ́lẹ̀ mo kàn ti fẹ́ confirm mi. So positive pé mo ti ní HIV. Alright. Ọmọ Ìgbò, wánú. Máa gbé sí ọ̀dọ̀ mi padà máa jẹ́ kí ẹ máa ṣe ti gbọ́. Ẹ ṣe gan. Kúlẹ̀ rẹ̀ rìn dára dárí. Ṣé ò yá wèrè? Ṣé ò yá wèrè? Bí ó mọ̀ kí tó fẹ̀mí sílé tó dìrà jù báyìí. Bẹ́ẹ̀ kú òyìnbó fún. Ṣọ́ọ̀bù tí ń lò kàn bá dókítà sọ nínú fóònù. Bí ẹ̀gbọ́. Kí ló sọ? Wàhálà wà o. Lúkẹ́ dókítà àti fóònù kí ló dì mí àti fóònù. Ọmọ dáadáa ni ẹ o. Ṣé òkò tí ń sọ̀rọ̀ ni tí ròhùn dókítà sọ fún un pé Rónkẹ́ ní èèzì, ó ní èèzì. Kí wọ́n ní tiẹ̀? Kí ló kọ́ ẹ́? Tí ó sì pé ó ní èèzì, èèzì kan ló ní bíìsì ní kí ló kọ́ ẹ́ pẹ̀lú ẹ̀? Ọmọ Ìgbò. Ó dà ló. Ẹ̀mẹ́ ló mọ̀ pé ẹ̀. Ẹ̀mẹ́ ló mọ̀ pé ẹ̀. Jẹ́wọ́ fún mi sórí kéèsì tó délẹ̀ yìí kéèsì tó lágbá ni o. Èmi ò lè bẹ́ẹ̀ni tó ní èsì pèlè o. Jẹ́wọ́ fún mi ṣé ìwọ pẹ̀lú Rónkẹ́ ò ti ní nǹkan kan papọ̀ ẹ̀ ti ní nǹkan kan papọ̀. Jẹ́wọ́ fún mi kí mọ̀ ti ń ṣẹlẹ̀ o. Mi ò lè sọ̀rọ̀ ìgbẹ́ tó bá ti wà lára ẹ̀ ètò wà lára ẹ̀ ló máa fi ìlú ẹ̀ lómi nígbà tó jẹ́ pé wọ́n ní tójúbọ̀ bí ẹnu ní ìhù ló bá tẹ̀. Ààrẹ iṣẹ́ àwọn tó bí ẹ. Yẹ́ wo kò sọ pé tó ṣẹlẹ̀. Sórí tí máa gbá ọ ní etí wàhálà ìwà dílẹ̀ mu ni. Mo ń ṣòtò jẹ́ kókó tó yẹ kó pamílà tó bá gbé wọn pẹ̀lú Rónkẹ́ bá ní kankan papọ̀ kó jẹ́ kí tètè mọ òkú yẹ. Tí ẹ̀ dúró ní tí mo bá ní nǹkan pẹ̀lú Rónkẹ́ kí ní tiẹ̀. Èzì sọ́mọ̀ pẹ́ ní tó bá ní èsì àgbàpọ̀ ti bá nìyẹn ní ẹ ti ṣe ìdúró ó ti láyé pé ní o. Ẹyin wọn ló lè kí n má bí ní ìwé ìṣèlú. Pé kí ni? Ẹ ṣé wà tí ìlú kejì yóò ní ìgbìmọ̀ kejì yóò rí mi ò trust ẹ. Èmi pẹ̀lú Rónkẹ́ kò sí kankan wọ́n ní kò jẹ́wọ́. Kò sí problem ṣe bó ṣàti ní AIDS ó ti ní HIV AIDS àbí AIDS lásán ló ní méjèèjì àbí ó ní problem kò sí kó farabalẹ̀ ṣe kó sí problem olóhùn máa gbà yín jù ẹ̀. Ọmọ Ìgbò jẹ́ kí n jẹ́ wọ́n ti ń ṣẹlẹ̀ yìí o. Ọmọ tó kà ní láyé pẹ̀lú Rónkẹ́ àti kò lábo ara wa o. Ní onígidi àbí small collabo Ṣáàrẹ̀ wọ̀ collaboration tó kì right. Èmi pẹ̀lú ẹ̀ àti kò lábo ara wa. Well done ẹgbẹ́ síra ní lára ni ẹ̀ o. Well ìwọ ni máa kó kúrò ní ojú mi ẹ̀. Ibi tí ní iṣẹ́ ìbẹ̀rẹ̀ mo máa lò ní kí mo máa ṣe collabo pẹ̀lú mi. Ìṣẹ̀lẹ̀ ó ti kúrò kékeré ṣé rí Rónkẹ́ tó gbé ẹ tó tó fún ti ní ẹ̀jẹ̀ ó ti ṣe ọ stáàtì ó ti dùn ló lò tó bá ló ti ní ẹ̀jẹ̀ ó ti jọ ní HIV wọ́n náà ti ní HIV. kámi ó dùn mọ́ra wa lóko ó ti jọ ní HIV yẹn. Ìgbà tí mo fara jèrè ara mi kó yé wàhálà dé so wọ́n náà jẹ̀ ń bẹ̀. Ọjà ń bẹ̀. Wàhálà dé. Àjọ pín jẹ ni. Bàbá lẹ́gbà ọmọ ilẹ̀ ó sunkún ni inú gbọ́wọ́ ìlú ìlànà Tó ìyàwó rẹ̀ kí ló fẹ́? nígbò mú ọ alátàná bra àìfọlódì mọ́ wá ọwọ́ tó mi lójú gbé eléko tí ò ní bàjẹ́ o kéde ìsinmi fún mi ìlú rẹ̀ ń wá. Òbí lọ bá rẹ̀ kó ánsà ẹ̀. Ó fún wọn ní ánsà. Ẹ̀gbálẹ̀ ní báyìí. Ẹ̀yin ni èsì. Báwa ẹgbà méjèèjì ara wọn níyàn èyí ò náà bá jọjọ́ mọ̀ ìlú kan náà eléré ibú ó ti kó báwa náà bra
èyí tó wá láti Àbújá tó ké HIV rẹ̀ yín àwa ti gbọ́ èmi gángan BBC sórí gbogbo òròyìn tẹ̀ bá dì lójú tẹ̀ bá ti lè lọ́wọ́ àwa kò sí lórí nǹkan tó jẹ́ ń gbáyé kéde bá owó gbogbo ṣe ni. máa gbà ní ojú wa dílé mu. máa wulẹ̀ dílé mú kẹ́fẹ́ ta ló ní HIV ta ló sọ bẹ́ẹ̀ fún mi ṣe HIV ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. gbogbo náà ṣe ọmọ tó ń sùn kú pé àwọn ẹbí bàbá rẹ̀ lòkù ni wọ́n fún bàbá dáàdì rẹ̀ kú. bàbá rẹ̀ lòkù náà wọ́n yáwó rẹ̀ ní. bàbá rẹ̀ kú ìwọ ṣe bàbá fún ìwọ tẹ́ ìwé ẹ̀rọ owó náà sàn ojoojúmọ́ wá ń jáde yàrá yín àbá bá lọ́wọ́ tiẹ̀. Anambra ẹ̀sìn ló ṣe nílẹ̀ yìí ẹ̀dí ilé ìjà ìjọba. ta ló sọ bẹ́ẹ̀ àbẹ sọ jáwé rẹ̀ sọ kẹ̀kẹ́rẹ́ ọpẹ́ o. ẹ pè láńlọ́ọ̀dù. láńlọ́ọ̀dù kí ló fẹ́ pè kí ló kọ́ láńlọ́ọ̀dù bí ọ̀rọ̀ dáhùn. wọ́n tàtọ̀ HIV síbi. èmi ń tàtọ̀ sí ẹ. ẹ lo. àbí ó jáwé rẹ̀ mo kẹ́sẹ̀ rí o mo kẹ́sẹ̀ rí o. ẹ bọ̀dọ̀ ṣe kọ́kọ́. mo kẹ́sẹ̀ rí o màá fún ẹ lẹ́sẹ̀ màá fún ọ ní ọpá pọ̀ sí wèrè ni ẹ ìgbà tí bàbá rẹ kú wọn ní màá ṣe bàbá fún ẹ. ẹ ló landlord. sẹ́rì lọ bàjẹ́ sọ ìyàwó rẹ̀ sọ ìyàwó rẹ̀. ọ̀rẹ́ ilé ẹ̀ wà níbẹ̀ mo jẹ́rìí ẹ̀ mọ̀ pé no òní ṣe mistake lórí bẹ́ẹ̀. ṣé o trust mi mọ́ ni ó mọ̀ wípé mo lè ṣe náà lè kó gbéṣẹ́ yẹn fún mi tó ń ṣe wà yẹn nǹkan ti máa bà wọ́n. inú mi dùn pàtó tó bá fi ṣe yìí ọlọ́ọ̀ wà láwọn lọ olórí burúkú wọn ó bá wọn lè parí níbo lọ́lọ́ ṣé wọ́n gbà kọjá lọ. wọ́n ti kó ṣàrà wọn gbáyé báyìí sí. wọ́n ti ṣe wọ́n. kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n pánú dé ìyẹn báwo ẹni tó ń kẹ́ ìyẹn kí ló ṣẹlẹ̀. ṣé sísítà tó wọ wá láti Àbújá lè dé yìí. for your information kò kí n ṣe sísítà mi ọ̀rẹ́ mi ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ fẹ́ lu ọ̀rẹ́ mi ní jìbìtì ara kẹ́ ẹ tún lu jìbìtì owó kí mo náà ti ṣe irú ẹ̀. ọ̀rẹ́ wọ́n lè fún mi ṣé mo pé tí ogun bá jẹ lọ báyìí ọgbọ́n jẹ bọ̀ ọ̀fà ẹni ti gbàgbé ọ̀rẹ́. ọ̀rẹ́ mi tó ṣe ṣẹlẹ̀ nìyẹn o tí dókítà ṣe sọ fún mi pé mo wà HIV positive báyìí mo kọ́ tí n fẹ́ ṣe o. HIV positive ẹ báwo ni wọ́n náà ṣe ṣe tó fi jẹ́ pé ṣé ẹ ṣe fresh to fresh ni. àṣẹ ní má ṣe ìgbà táwọn olórí burúkú yẹn bá sọ pé òkè àwọn ò lè máa lá sweet pẹ̀lú ọ̀rá àdèmí tẹ̀lé lẹ́yìn èmi náà láì kí n máa ṣe kí n máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ọ̀rá. òwò yẹ kó yẹ ẹ̀ náà gbọ́ngàn fàyè tó pọ̀ náà wo like ọ̀rá tó ẹ kó wàá fi protect ara ẹ̀ you have to use it to protect yourself. wọ́n á fi pẹ́ ẹ̀kan ẹ̀jọ̀ ń ṣe flesh to flesh kí nìyẹn ìwọ náà wò kó tó ṣẹlẹ̀. ṣòro ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí èmi ti gba kádàrá mi mo ti gba lẹ́yìn àgbélébùú mi wọ́n ṣe ń gbogbo àwọn guys tó wà ní agbègbè yìí especially inú country tàwa náà máa jẹ́ inú ẹ̀ àjọ máa pín HIV yẹn ni. má ṣe bẹ́ẹ̀. ilé dáyà yẹn jẹ́ àná ilé dáyà yẹn jẹ́. àwọn tó lọ́mọ àwọn tó ṣiṣẹ́ yẹn ní kó má ṣe bẹ́ẹ̀ fún mi. tí màá ṣe ṣe tèmi nìyẹn. àwọn olórí burúkú ọ̀bọ kan náà tí mo sọ fún ẹ kọ́kọ́ ṣe fún mi. àwọn méjèèjì ni àwọn ọtí ní ṣíṣì. wọ́n tó bá lọ́ mi treat fọkọ̀ fún wọn èmi gan máa wà happy. ṣòrí kò sí kan tó máa wọ̀ rẹ̀ ṣó ti gbọ́ orí wọn láti máa bẹ̀rẹ̀ màá jẹ́ kó yé wọn wípé ẹran téèyàn ń fà báyìí tí ó jà ọ́nà pé ìyẹn wọn gbogbo àwọn ọkùnrin yẹn wọ́n jọ máa forí fa ni. ìwà yìí kí n sọ fún ìgbà má yẹ kó jẹ́ ẹ̀gọ́ tí wà nílé èmi ronú èmi tí mò ń ṣe irú iṣẹ́ báyìí mo ti máa kọ̀ ọmọ ẹ̀ náà tí mi bá ní HIV mo lè kú at any time so mi ò tẹ̀lé irú anything. okay. all right o ṣe. ó tún nígbà wo báyìí. ẹ ti ra yín ọwọ́ ṣù àyè bẹ́ẹ̀ ni ẹ ti máa yàgbẹ́. no I'm so last week. okay ẹni náà ló ti máa bẹ̀rẹ̀ olórí èyí. rárá kò rí bẹ́ẹ̀ bó ṣe ròyìn o kò rí bẹ́ẹ̀ rárá wà ní jìbìtì kankan o òun náà rí mọ́ o àbí wọ́n ká rí mọ́. àárí èmo ni ṣé o mọ̀ kó tó ṣẹlẹ̀ àwa gbogbo ibi tí olú ìwé òde láyé ní àwa ìdè àwa ìdè ibi kan tó wà ní prison bí àwọn olóòpó ti gbé ẹ gbogbo ẹ̀ láwùjọ rẹ̀ rí ẹ. àbí. ẹyin ẹ fẹ́ bí smart baby èmi tẹ́ bí máa ń gbé ẹṣin lọ káyàyàn mọ́lé jẹ́kọ́ mọ̀ ìyá yín ẹ wá lọ gbé kẹ̀kẹ́ lásán ẹ wá gbé kẹ̀kẹ́ ká mi mọ́lé èmi wàhálà ẹ̀ ní ṣe irú ẹ̀ mọ́ ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe wà yẹn kan ti ṣe yín o. gbogbo kan tí mo máa ń sọ bí alẹ́ lè very good náà fẹ́ alẹ́ rẹ̀ tí wọ́n ní sọ́mọ̀ kò ní. kò ní tó sún ọ̀pọ̀ ẹlẹ́rìí burúkú ni o. ìyá ẹ
Èmi. So ẹsẹ̀ tí wọ́n up. Díẹ̀. Eléyìí burúkú ni o. Ṣé kí ló dé tó fi ṣe irú nǹkan báyìí? Ẹtí wọlé. Ẹsẹ̀ tí wọ́n up. Ẹtí wọlé tí mo gbé ní fáìkẹ̀. Torí pé eléyìí burúkú ni kìnìún tó kún bá mi bí gàrí pọ̀. Kò ní yẹ o. Eléyìí burúkú. So ṣẹ́tọ̀ ní sẹ́yìn ẹsẹ̀ tí wọ́n up. Don't fall him down, my precious bag, my precious bag. Tálẹ́ fẹ́ kọ́ mi wé ni. Alọ́jọ́ dá fún mi. Ta ló máa kọ́ léyìn wé? Àlọ́ lọ́pọlọ, ọpọlọ yín ṣiṣẹ́ dáadáa. Ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí. Ẹ ti máa rí ó hàn lára mi gan. Ẹrẹsẹ̀ pé eégún. Ṣé gbọ́dọ̀ ní? Wèrè lélẹ́yìí. Tádàyọ̀ ọmọ sí tẹ̀ ń dáyọ̀ pọ́lọ́ yóò tó nǹkan. Fantabulous semi-permeable membrane indigenous of Sagazzi. Mo sì sọ fún ọ, jẹ́lé yóò jẹ́ ìgbà òpin tọ́tún sọdún ìbùn lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Ìwé wo ló fẹ́ ka? Orí tó báyọ̀ ní kò lọ́pọlọ. Ìwọ tó mọ tó mú kún mẹ́kọ̀ọ́ yọ kàwé. Yóò bá dogun kó dogun. Ọdẹ. Ibi náà wà, ọlọ́ọ̀tì dá. Àrífọ́lá, mọ ìyànjú ẹ. Lẹ́yìn tẹ́ ń pariwo bó lè dogun kó dogun. Bó lè dìjà kó dìjà láàrin nísẹ̀yìn lẹ́kọ́ họ. Àti ìmúralẹ̀. Ẹ ìmúralẹ̀. Lérè kọ́ yìí. Yẹmi. Àbí Yẹmi kọ́ yìí. Àbádọ̀bálẹ̀ o. Ìwé ò jẹ́ dọ̀bálẹ̀ mọ́. Gbogbo yín náà ni. Ẹlẹ́rìí bá ti rí i. Kéré o. Àkànní. Èwo la tún rí gbọ́ o. Baálé olúwa yìí, wọ́n ní kí n fi tó yín létí. Gbé kẹ́ pàdé àwọn gbàgede ní ìsìn. Ẹ má ti wá sí kíni. Tí wàá fojú rẹ̀ báyìí dùn. Kẹ́ni. Ájú mi kòrókòró báyìí ni mo fi rí. Irun orí mi. Ìwé ni. Ọwọ́ mi yìí lásán, ìwé ló wà ńbẹ̀. Ṣé wọ́n rí bàtà ẹsẹ̀ mi tí mo fi rìn yìí? Ìwé ló rìn inú ẹ̀. Ẹni ń tẹnu máa fọ rè. Ìwọ wo wáyé lédè tí rí wáyé Yẹmi. Ṣebí Yẹmi ní rìn tí àyà rẹ̀ ta síta yìí. Ìwé ló débẹ̀ o. Ìmọ̀ tí ẹ̀ ló dúró yìí. Yẹ bá wá ìyá mi ẹ̀rí báyà mi ta jù sí. Wọnú lérè. Wọ́n mọ̀ ṣe pọ̀ tó. Ẹwà. Kí ni? Mo ní dábàá gbọ́dọ̀ tí mo sọ kẹ́ ẹ sọ kí ni sẹ́yìn. Ẹ mọ̀ kan, ẹ wo, mo gbọ́ èdè tẹ́ ẹ sọ. Mo gbọ́ dáadáa. Ìgbọ́. Dáadáa ni mo gbọ́ dáadáa. Mo bá ṣe fún yín ọ̀dọ́.